wa káàbọ̀ àsìkò ọjọ́ mẹ́ta sálà kàlà wa a sọ pẹ̀lú ìdíjọ́nà àlàyé prophet Michael ọlọ́run bẹ ti ìjọ God Ministry tó wà ní Akíọdé ní ìpínlẹ̀ Èkó bí wòlíì ẹ bá kí àwọn ojú tó ń wà kára yẹn. Lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà fún gbogbo ojú tó wò mí níbi gbogbo. Lórúkọ Jésù, àánú Ọlọ́run, ìbùkún Ọlọ́run, ìdùnnú Ọlọ́run, ìgbéga Ọlọ́run, ìṣẹ́gun Ọlọ́run, ààbò Ọlọ́run nínú ọdún yìí kó máa bá gbogbo yín tẹ́ ń wò mí. Kára kó dẹ̀yìn, bẹ́ẹ̀ ni yóò rí o. Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Lónìí tá a fẹ́ gbéyẹ̀wò òun náà ni àlá. Ẹ máa sọ pé àlá dàbí atọ́ni sọ́nà fún tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá. Ẹ jẹ́ ká mú báyìí. Tí n bá lálàá pé wọ́n fún un lórógbó lójú ràn kí ni ìtumọ̀ rẹ̀ sàn? Bàbá, táláìsàn bá lárú àlá yẹn kò ní ìdí kó ṣe nǹkan kan mọ́ kó kàn máa kọrin ọpẹ́ ni. Táláìsàn bá lálàá ipọ́n fún un lórógbó onítọ̀hún bó ti ń kú lọ ó máa dìde. Bàbá, táyé ọba fúnyàn ní orógbó lójú àlá kò sí kónítọ̀hún má là nínú ọdún yẹn. Ọlà ńlá gidi ni orógbó. Ọlà ńlá ni tó bá jẹ́ all the time náà fún ní orógbó lójú àlá nípa agbára ẹ̀jẹ̀ Jésù. Onítọ̀hún máa pẹ́ láyé bí mọ́pẹ́ ti ń pẹ́ ni. Onítọ̀hún dẹ̀ máa jẹ́ ẹnìkan gbòógì láàrin àwọn ẹlẹgbẹ́ nínú kó padà di ọba àbí kó jẹ́ pé ẹni tó ń sábà ni ẹni náà máa jẹ́. Ó dẹ̀ máa fi gbogbo gbà ní owó lọ́wọ́ tàbí kó máa jẹ́ ènìyàn kéèyàn yé kọlù dìgbàgbà nítorí pé ó máa ní àṣẹ lẹ́nu. Gbogbo nǹkan tó rútàn bá ń sọ ó máa pàṣẹ á jẹ́ aláṣẹ ènìyàn lórí àwọn ẹgbẹ́. Orógbó nǹkan tó já sí nìyẹn. Bá fún yàn ló bí nǹkan. Obì owó nìyẹn. Obì bàbá tán bá fún yàn lóbì lójú àlá onítọ̀hún máa rówó ni. Tán bá tún wá pa obì lójú àlá fún yàn dá sí pé onítọ̀hún yẹn ti là nínú oṣù yẹn kó lè mú jẹ. Tó bá jẹ́ pé èèyàn rí obì rẹpẹtẹ tóbi yẹn fresh onítọ̀hún á ní owó kan nínú ọdún yẹn àbí ní oṣù yẹn àbí lọ́dún yẹn. Bàbá kò ń ṣe lọ́dún yẹn nìkan nǹkan tó máa fi jẹ́ kóbì yẹn pọ̀ dá sí pé lásìkò yẹn fún gbà púpọ̀ bóyá onítọ̀hún ti ṣe làálàárí tó ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tó ti wẹṣẹwẹṣẹ tó ti gorí òkè tó ti gbàdúrà ṣẹ́rí gbogbo nǹkan tó ṣe pọ̀ yẹn àwọn kan náà ń kó pamọ́ tó wá ti tó àsìkò tó Ọlọ́run fẹ́ là tó bá ti jẹ́ pé wọ́n gbé obì fún àbí tó dúró sórí obì àbí tó jẹ́ pé ó lálàá pé òun rí obìnrin kan lórí obì tó wá bá obìnrin yẹn jọ ní àjọṣepọ̀ kó rí pé obìnrin yẹn òun pẹ̀lú ẹ̀ wá jọ lórí obì yẹn àwọn jọ ní àjọṣepọ̀ àbí pé òun ronú ẹ pé òun fẹ́ obìnrin yẹn ọlà ńlá ni ó já sí pé ó máa bá ẹnìkan pàdé tí nǹkan máa pa wọ́n pọ̀ torí mo mọ nǹkan tí mò ń sọ sáà o torí ẹ pé nípasẹ̀ onítọ̀hún yẹn owó máa dé ọlá máa dé ìgbéga máa dé ìbùkún máa dé gbogbo nǹkan tó ṣaláìní tipẹ́tipẹ́ ó máa bẹ̀rẹ̀ sí rí bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. Ṣé bàbá lálàá pé èèyàn rí akàn lójú ràn kí ni ìtumọ̀ eléyìí sá? Akàn náà owó ni sà. Àṣeyọrí gidi lákàn. Akàn, obì, orógbó, kòkó. Kéèyàn sọnù sí àwọn èèyàn máa ń sọ pé aláògọ̀sà kọ́ sọ pé kéèyàn rí pé òun wọnú igbó kòkó òun wá sọnù òun sọnù sí inú igbó kòkó ó máa ní owó tá a fi kú ni. Ó máa ní owó tó máa fi kú ni. Ó máa ní owó ju gbogbo ẹ̀wọ̀n tó bá ti fojú rí báyìí ló máa ní owó jù lọ. Gbogbo nǹkan tó bá ti kó máa ta pure water bàbá ó máa factory ẹ̀ máa di Coca-Cola ó máa di company bíi Coca-Cola tó bá yá ẹni tó bá sọnù sínú igbó kòkó. Arákùnrin kan láti Ìbàdàn olóhùn lálàá bàbá ẹ̀ kan ti ta kòkó rí ló bá ń sọ fún mi nígbà tẹ́yìn torí wàhálà kan ló bá sọ fún mi pé pásítọ̀ àlá tí mo lá ẹni mo máa lálàá tí n bá ṣe prayer yẹn tán àlá tí mo lá ni pé mo sọnù ẹnìkan mú mi lọ sínú igbó kòkó níbi tí mo ti jókòó tó ń sun iṣu lọ́wọ́ bí mi ṣe ronítọ̀hún nìyẹn kó padà mi máa rí ilẹ̀ dẹ̀ ṣù mo bá sọnù sínú igbó kòkó iṣu jiná mi ò máa ronítọ̀hún mo ní èèyàn kan lórí o ẹ̀mí kan ló dìde ogún kan ló jẹ yẹn
ogún ẹ bàbá ẹni tí mo ń sọ yìí sì ti ń ta mọ́tò tẹ bá dé challenge ibi tó ń ta mọ́tò ẹ̀rù á báyìí tó tẹ mọ́tò lọ tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kò ṣe mọ́tò nìkan ó tún talé ó tún ṣe developer nítorí pé ó kàn bá rẹ̀ nínú igbó òkòkò ni ẹ̀rí so ẹnikẹ́ni tó bá bá rẹ̀ nínú igbó òkòkò bó ti lè máa dààmú tó láyé ìdààmú ẹ̀ dópin ẹni tó bá rí akàn bóyá ó ti ń bẹ̀bẹ̀ kan bóyá ó ń lé fúṣọ̀ kan bóyá ó ń lé bísínẹ́sì kan tó wá rí akàn lójú àlá oko tàbí akàn yẹn wá tún wá gejẹ bóyá ó kọwọ́ sínú ihò akàn ó wá gejẹ àṣeyọrí ẹ̀ dájú àṣeyọrí gbogbo àwọn nǹkan tó máa ń dáyàn dúró láyé ti bọ̀wọ̀ fún kò sí nǹkan tó máa dáwọ́lé tí ò ní yọrí sí rere lásìkò náà bọ́rọ̀ yẹn ṣe rí ní ẹ̀sà. ẹ bá bóbìnrin lò pọ̀ lójú oorun kọ́. yẹn ni ò dáa o yẹn ni ò dáa téèyàn bá bóbìnrin lò pọ̀ lójú oorun tí ò bá dá àtọ̀ sílẹ̀ ó já sí pé èèyàn kan ń kọwọ́ bọ̀ lára tó ń gba iri ara ẹ̀ èèyàn kan mọ́nítọ̀ ayé ẹ̀ ó lè jẹ́ ìyá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyàwó ó lè jẹ́ ọmọ ṣùgbọ́n èèyàn kan tó súnmọ́ tó jẹ́ blood tó jẹ́ ẹni tó relate pẹ̀lú ẹ̀ àbí tó súnmọ́ bí ìyàwó àbí tó súnmọ́ bí ọ̀rẹ́ àbí ẹ̀gbọ́n ó ń discipline ẹ̀ ó mọ̀ pọ̀ mọ́ ológo ni ṣùgbọ́n nítorí pé ẹni ẹ ní agbára ẹ̀mí òkùnkùn jùlọ ó ń fi àjùlọ hàn ó ń kó ire lára tiẹ̀ ó fi ń ṣe ọrọ̀ ajé tiẹ̀ ṣùgbọ́n tó bá di pé onítọ̀hún mọ Ọlọ́run àbó gbé ìgbésẹ̀ tó nágbára tí ó fi rí pé bí ó ṣe fẹ́ bá òun sùn kò rí nǹkan yẹn kó àbó òun bá sùn òun ò release tó ń fi tají jásí pé ọwọ́ ò ká mọ́ ọwọ́ ọ̀tá ò ká mọ́ ọwọ́ àwọn èèyàn burúkú ò ká mọ́ bàbá kan sọ̀rọ̀ fún mi mo ṣe prayer fún ọ ní December chief wọ́n máa gbọ́ bí mo ṣe ń sọ yìí nígbà tán wọ́n náà wọ́n lálàá wọ́n ní pastor mi understand bọ́dún ìṣe rí ṣé o mọ̀ pé ó sọ pé tán bá ti lálàá tó bá bóbìnrin sùn ní pé kí ni pé bẹ̀tì gbà tí mo rí pé ta ṣiṣẹ́ prayer ta ṣe tán torí alàgbà ni wọ́n àwọn náà dẹ̀ máa ń dáyàn lóhùn so pé ìgbà tí mo rí pé a ṣe tán nínú prayer yẹn ihun tí mo rí ni pé olóbìnrin kankan dúró ló bá fà mí mọ́ra kí n bọ́ ṣòkòtò kí n bá ṣeré báyìí mo bá tají pé irọ́ ni mo sọ ní mo lágbó ní ẹ kú oríire bàbá wọn ò gbà tọdún yìí mọ́ yín lọ́wọ́ ó ṣùọ̀ pé ya 2024 ó ṣùọ̀ fún yín gbogbo tán ṣe ń fi àjẹ yín látijọ́ tẹ̀tí délé ayé tọdún yìí yàtọ̀ ṣebí mo sọ fún yín kíkéré labẹ́rẹ́ mi kéré kì í ṣe mímì fàdíẹ̀ tí n bá gbàdúrà pẹ̀lú ènìyàn àgàgà téèyàn bá nírẹ̀lẹ̀ pẹ̀lú bí irú ti yín bẹ́ẹ̀ ṣe jálàgbà tó tẹ̀tún sì gbà mí gbọ́ kò sí pàdúrà onítọ̀hún nígbà bí ó gbà ní kánkán lẹ́sẹ̀ yẹn nígbẹ̀yìn àdúrà yẹn máa pàpà gbà ní nítorí pé Ọlọ́run rí pé mi ò kì í ṣe ìmẹ́lẹ́ fún yàn because nǹkan tó concern mi jù ni pé káwọn èèyàn kan jẹ́rìí sí agbára Ọlọ́run pé they must jẹ́rìí wọ́n ní láti jẹ́rìí wọ́n ní láti rí ojú rere Ọlọ́run so ó wá kù sọ́wọ́ ẹni tá a jọ gbàdúrà so bó ṣe rí nìyẹn. tí mo wá lọ́la pé bóyá èèyàn fẹ́ báyàn sùn ó fẹ́ fara pẹ́ ìtẹ̀sọ́nsìn but ẹni wá rí pé lójú àlá yẹn rí pé àtọ̀ yẹn fẹ́ jáde wọ́n á dá padà. tí ò bá tátọ̀ yẹn bá ti tí ò ti jáde. ó dá padà wá tó dẹ̀ jí wa rẹ̀ ó rí pé kò sí nǹkan kan mọ́ ó kú oríire wọ́n ń tọ́ ọ̀bọ̀ lára ni bàbá bẹ́ẹ̀ tí wọ́n agbára kan ti wà lára ẹ̀ tó ti yàtọ̀ sí tẹ́lẹ̀ wọ́n ṣe ń rí ààyè wọlé sára ẹ̀ wọn ò ráyè wọlé mọ́ wọ́n fẹ́ wọlé ọ̀nà dí mọ́ wọn. tí èèyàn bá tún wá lálàá bàbá ìyẹn ni ìwé àlá tó fẹ́ jáde yẹn sà ló ṣe ní agbára. àwọn èèyàn ti ń béèrè fún náà púpọ̀ ló máa jáde. mo mọ̀ pé àwọn èèyàn máa béèrè fún mo fẹ́ gorí òkè ní February 1st 21 day orí òkè àwẹ̀ tí máa ń gbà ní ìbẹ̀rẹ̀ ọdún èmi ò ń lọ sórí àpáta o àpáta ayérayé ni Jésù mi inú chọ́ọ̀chì mi ni mo máa wà lórí pẹpẹ tí màá máa gbàdúrà fún yàn ní gbogbo ojúmọ́ màá máa gbàdúrà látàárọ̀ ìṣòro lójoojúmọ́ màá máa bírèkì lálálẹ́ ṣùgbọ́n àdúrà ni màá máa gbà for that 21 days yẹn ó wá lè lójú nǹkan tí mò ń jẹ mi ò lè má jata mo lè má jẹpo mo lè má jẹyọ bíi kí n máa jèso kí n máa mú mi ṣùgbọ́n tí n bá gbàdúrà fún èèyàn bẹ́ẹ̀ ló máa rí now tọdún yìí ó máa bẹ̀rẹ̀ ní February 1st nínú February 1st yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń ṣe ìwé àlá yẹn lọ́wọ́ wọ́n ti fìgbà kan ṣe ní December wọn ò tó dáadáa
èmi ò dẹ̀ fi ń jẹ mi kì í fẹ́ jẹ ẹ̀rà a máa sọ pé wọ́n máa ń pòwe sàmì ìfi bẹ́ẹ̀ mú wípa a ní èèrà tí ò ní ọmọnú so mo ní kán lọ tún ṣe wọn gbọ́dọ̀ gbọ́mọ bà fọ́sùn nítorí àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ lò wọ́n ní sàbólógùn ṣe ní olò kó ba lè jẹ́ so that wọ́n lọ tún gbogbo kinní yẹn ṣe òun ló jẹ́ kó pẹ́ kó bá ti jáde ní December so ọmọ àrètí ẹ̀ February lágbára Ọlọ́run bí Ọlọ́run ti pọ̀ nípa àti agbára Ọlọ́run ti dáwọ́lé Ọlọ́run dẹ̀ tí ó ti ṣàṣeyọrí ẹ̀ so in kó tó dìgbà náà in tí mo fẹ́ sọ fún gbogbo èèyàn nìyẹn aláògọ́ má jẹ́ kán fi àlá bá ẹ̀ láyé jẹ́ àlá méjì ló wà àlá ẹ̀mí mímọ́ àlá ẹlẹ́yẹ àlá méjì ló wà àlá tán máa ń sọ pé gọ̀ ìtí ìbáṣe kẹta téèyàn bá dààmú jù kó tó sùn a máa ṣe wọ́n rànwọ̀ràn ó lè máa lálàkàlà so síbẹ̀ náà ayé ń dà láàmú ni Ọlọ́run jọ́ dẹ̀ láàmú gbogbo àlá yẹn tíṣà ẹni tó bá la ni tó bá ti la àlá yẹn á tọ́ ẹ sọ́nà á tún fún ẹ solution ní tí ìwé yẹn ṣe ní agbára nìyẹn nípasẹ̀ ẹ̀mí mímọ́ la ṣe ìwé yẹn 77 ni 77 bẹ̀tí nísìn afẹ́ṣe kó pé 100 so kò ní sí bóyá o lálàá kan o rí nǹkan kan mú bẹ̀ wàá rí gbogbo nǹkan mú bẹ̀ o now mo tún fẹ́ fàsìkò sọ fún gbogbo ènìyàn lórí ìmọ́lẹ̀ ọwọ́ mi ìmọ́lẹ̀ yìí January nìkan ló lè lò miracle destiny candle ó lè fi béèrè ìyanu lọ́wọ́ Ọlọ́run ó lè fi béèrè owó lọ́wọ́ Ọlọ́run ó lè fi béèrè ìgbéga ó lè fi béèrè aya ó lè fi béèrè ọmọ kò sí ohun tó lè fi béèrè gbàgbọ́ kó dánwò wá gbọ́ January and December nìkan lèèyàn ti lè lò à ń sẹ́ǹdì ẹ̀ níbi kíbi lágbàáyé tó bá ti béèrè tó bá ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ìwọ náà rọ́dún yìí bó ṣe máa rí nínú ayé ẹ̀ ń tó ṣe làálàá sí tó ń wá kẹ́nìkan ràn ẹ́ lọ́wọ́ èmi rí pé ìrànlọ́wọ́ ẹ̀mí kan máa dìde pẹ̀lú ẹ̀ ń fún ẹ̀ ló máa wá olùrànlọ́wọ́ ẹ̀ tó máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run tó máa rí promotion nínú ọdún yìí now ẹ̀yin tẹ́ wá ń fi àsìkò yìí ràn wá lọ́wọ́ fún àwọn ọmọ aláìní fún àwọn opó fún àwọn arúgbó fún àwọn tó kùdìẹ̀kùdìẹ̀ fún afẹ́kẹ́ ìjọ ẹ má dáwọ́ dúró àsìkò tá a wà yìí gangan ìjọba ti bẹ̀rẹ̀ nílé Ọlọ́run láti máa ràn àwọn ènìyàn lọ́wọ́ ẹ̀rí afẹ́kẹ́ túbọ̀ ràn wá lọ́wọ́ màá sọ àkáǹtì fún yín lórí àwọn nǹkan tí mo gbé ṣe díẹ̀díẹ̀ mo ti sọ pé bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àá fi hàn yín àdáwọn iléeṣẹ́ kéékèèké kan lẹ̀ fún àwọn mẹ̀kúnnù bíi barbing salon téèyàn lè kọ́ṣẹ́ bíi hairdressing salon téèyàn lè kọ́ṣẹ́ bíi àwọn tailor fashion design téèyàn lè kọ́ṣẹ́ bíi àwọn caterer téèyàn lè kọ́ṣẹ́ lọ́wọ́ wọn lọ́fẹ̀ẹ́ bíi studio téèyàn lè kọ́ṣẹ́ bí àwọn tó ń ṣe bíìdì tó ń ṣe lẹ̀kẹ̀ ọwọ́ lẹ̀kẹ̀sẹ̀ téèyàn lè kọ́ṣẹ́ kò sí pé bó bá kàwé kan tó máa dààmú wọ́n dẹ̀ kọ́yàn náà káàkiri ṣùgbọ́n wọ́n máa ní kó o mú owó wá kó o mú 150 wá 200,000 wá èyí ni mo rí tí mo dẹ̀ mọ̀ pé máa ṣàǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tí mo wá dálẹ̀ láti pé kẹ́ wá kọ́ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí oṣù 6 ló máa fi kọ́ so ìwọ̀nba tó máa kọ́ yẹn o lè máa fi jẹun kí ìṣẹ́ òṣì lè kó nu ayé tiẹ̀ náà kí ìwọ náà lè tún máa fáwọn aláìní so nítorí ẹ̀ mo ṣe gbogbo eléyìí theology láti mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀fẹ́ ló lè kọ́ nínú chọ́ọ̀chì wa bẹ́ẹ̀ ni wo àwọn nǹkan tá a kó sílẹ̀ yìí a kó sílẹ̀ fáwọn ọmọ aláìní àtúnṣe ń rà sí a máa ra báàgì àti ṣe àwọn òwe pélébépélébé àwọn àpò pélébépélébé àwọn àpò yẹn òun la máa rà tá máa fi ráìsì sí tá máa fi gbogbo nǹkan sí tó jẹ́ pé àwọn aláìní lóṣooṣù la máa bẹ̀rẹ̀ sí kó fún wọn Ọlọ́run àtẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ náà ló ń jẹ́ kó ṣeé ṣe o wọ́n á bẹ̀ yín lásìkò yìí ẹ túbọ̀ ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á dá síṣẹ́ yín Ọlọ́run á gbé yín sókè Ọlọ́run á ṣe yín lógo àwọn bẹ́ẹ̀ tí ń tán àwọn orí àwọn ọmọ ọlọ́mọ náà ṣe orí ọmọ tí yín náà ní bàjẹ́ bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù náà gbogbo tá a bá ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ á fídíò ẹ̀rí gbogbo àwọn tá a bá ṣe níbi tá a ti ń ṣe kò ń ṣọ̀rọ̀ kìrìsìtẹ́nì nìkan Muslim and Christian òun là ń ṣe gbogbo eléyìí fún ẹ̀rí à ń wọnú mọ́ṣáláṣí lọ mò ń wàásù ní mọ́ṣáláṣí mò ń wàásù ní Christian so that kálàáfíà ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà kó má sí jà nínú ẹ̀sìn mọ́ lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀ Ọlọ́run ti fi yé mi pé nípa ẹ̀sìn láti orílẹ̀‐èdè yìí ṣe mo dẹ̀ ti gbà láti gbé gbogbo àwọn ìtẹ̀síwájú yẹn síwájú Ọlọ́run àtẹ̀yìn tó yẹ pé ẹ ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń ṣe léyìí ojú òní tì yàn ní orúkọ Jésù
ẹ lè fi ntẹ́ bá ní sínú àkáǹtì yìí fún wa, fún àwọn opó, fún àwọn aláìní, fún àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí. First Bank Michael Ọlọ́runbẹ̀làwà òun lórúkọ tẹ́ máa rí bẹ́ẹ̀. 311 621 6778. First Bank 311 621 6778. òun là kàǹtẹ̀ máa bá wa fi nǹkan sí. Tẹ́ bá ti fi síbẹ̀ kẹ́ pè mí, ojú ò ní tì yín, bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù. Now àwọn programs tá a gbé kalẹ̀ nísìn, anointing service ti bẹ̀rẹ̀ ní every Sunday ti bẹ̀rẹ̀ ọdún láago 7 nídàjí títí di aago 9. Ó kì í pẹ́ níjọ́ Sunday o, tó bá pẹ́ ò ní bá church wa láago 10. Àwa máa ń fẹ́ tètè sin Ọlọ́run ni gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ẹ jí pè mí lówùúrọ̀ kùtùkùtù, tàbá dẹ̀ ti sin Ọlọ́run tán kó kálukú padà sí ilé ẹ̀ kó lọ rí àwọn family ẹ̀. Sunday náà la fi ń rí family wa, so that bá ṣe ń ṣe program wa nìyẹn. Ní ìjọ Tuesday, enough is enough ní dédé agogo 9 ní àárọ̀. Program yẹn wọn kì í jẹun wá láti ṣẹ́gun èṣù títí di aago 11:00. Darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ yìí kó wá rí ìyanu Ọlọ́run wa. O lè pè mí sórí àwọn nọ́mbà yìí 070 360 38757. lẹ́ẹ̀kan sí 070 360 38757. Ibi tí ìyanu yìí ti ń ṣẹlẹ̀ òun ni nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé lójoojú Bága. Mo gbàdúrà ojú òní tiẹ̀ o, Jésù Olúwa wa. Àmín. Àmín kọ Jésù. Àtúnpadà bọ̀ lọ́jọ́ mi wọ́n náà tètè ṣèrànlọ́wọ́ fún opó, àwọn aláìníyá, àwọn tí ò ní, kí Ọlọ́run kó lè bùn fún ìwọ náà. Ẹnikẹ́ni tí ó bá nípa láì ṣèrànlọ́wọ́ fún, wọn náà lẹ́ni kejì ẹ̀ tọ́jú rẹ̀. Àkáǹtì àmàlà ti fílẹ̀ yẹn. Bí wàá fẹ́ pe pásítọ̀ ni, ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ká wòlíì, ó fẹ́ bá yín sọ̀rọ̀ kó tó di pé mo fi owó sínú àkáǹtì yẹn. Nọ́mbà wọn náà ti wà ń bẹ̀. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.